Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé níbi gbogbo tẹ́ ti ní àǹfààní àti máa rí mi. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe ní àdúrà wípé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọláwálé Ọmọewéjẹ. Ǹjẹ́ kí ni mo mú wá ní ọ̀sán yìí? Òun ni ìyàtọ̀ láàárín ọfọ̀, àásán, ògèdè tí a tún pè ní ìgèdè, àyájọ́. Àwọn míì wọ́n ń darúpọ̀ mọ́ ṣàpà, wọn ò mọ ìyàtọ̀ tí ń bẹ láàárín wọn. Ìbéèrè ti pọ̀ lórí WhatsApp àti lórí fóònù pé kí n ṣàlàyé ìyàtọ̀ tí ń bẹ láàárín wọn. Ìyàtọ̀ ń bẹ ńbẹ̀ o, ìyàtọ̀ ń bẹ ńbẹ̀. Ṣùgbọ́n láìpẹ́ wọ́n ó ṣe fídíò tí ń fi ṣàlàyé gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Títí dìgbà náà, èmi olólùfẹ́ yín, àbúrò yín, ọmọ yín, Ọláwálé. Ẹ má gbàgbé àti like, comment, share, ẹ subscribe, ẹ follow mi. Ẹ kú ojú lọ́nà, láìpẹ́ wọ́n ó ṣàlàyé rẹ̀.